We want that Muslim tẹ́tí rẹ̀ ò di tó fẹ́ jókòó lórí àga gómìnà 2027 tó fẹ́ ṣe campaign wá bá wa tẹ́bẹ́ pè lọ́mọ ìyá wa abẹ́rí ní ìsìn kó jáde kó sọ ohun tó ń ṣe fún ọmọ ìyá rẹ̀ nínú Ramadan abẹ́rí náà apart from pé bóyá ẹ sponsor abẹ́ṣe kankan abẹ́rí ibi tẹ́ ẹ ti ń pín oúnjẹ fáwọn èèyàn nínú oṣù yìí abẹ́rí ibi tẹ́ ẹ ti ń fáwọn èèyàn lówó mo fẹ́ rí ibi tẹ́ ẹ ti ń pín oúnjẹ táwọn èèyàn wá gbà kẹ̀tíkẹ̀tí tí àwọn tí ò rí tí wọ́n fi sínú tí wọ́n ń rí sínú àwọn tí wọ́n ò rí tí wọ́n fi jẹ sààrì tí wọ́n ń jẹ sààrì èmi Oriyomi Hamzat fẹ́ rí I will challenge you that time Napomi o bàbá wa Kúnlé Sanni Alhaji Kúnlé Sanni this message is coming to you directly Ọlọ́run ò ní pa yín by 2027 àjọ wà ní OTM TMC gbogbo ẹ̀yin ìjọ Islam Nasfat Bebe Islam Korib Ansarudeen Awarudeen I am putting this forward sir sending this message to you ẹnikẹ́ni tá a bá rí sí bébí ṣe ń pàlú tó Kristẹni sì wá sórí prógráàmù mi ó sì rí gbàǹgbàwẹ̀ lọ́wọ́ owó ní há tẹ́lẹ̀ ó sì lóun ò ní há owó oúnjẹ làwọn èèyàn wá gbà lónìí ó sì ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ní káwọn oúnjẹ ló wọ́n àfẹ́yàn 300 lónìí kódà ó ti náwó lónìí ẹ̀dẹ̀ wà nílùú èyí tí ṣèjọba lọ́wọ́ wà nínú yín o èyí tí ò ṣe tó fẹ́ bẹ̀rẹ̀ wà nínú yín o yóò wá di 2026 ìwọ̀n máa rí àwọn NGO tẹ́pẹ́ ọ̀pá àwọn NGO kan kíní kan foundation kíní gbogbo foundation yìí ni ó crash dànù kíní kan foundation are you blind are you deaf ṣe é rí bí gbòòrò ṣe rí ni ẹ ráwọn ọmọ ìyá yín bá ṣe ń gbàwẹ̀ ni ráwọn ọmọ ìyá péyàn ọba ṣọ́ra nínú àwẹ̀ yìí yóò fẹ́ fi àrámù jẹ sààrì yóò fẹ́ fi àrámù sínú fa. They don't know where the food comes from. They are looking for food anywhere they see it. They don't question again. Àwọn èèyàn ṣàfọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ṣàfọ̀ mọ́ tí wọ́n jẹ mọ́. Wọ́n ṣàfọ̀ mẹ́ẹ̀mọ́ gbogbo tẹ́rì náà jẹ ẹ̀wà rẹ̀ mọ́ bọ́rí. Físà umura ni wọ́n ti fún wọn yìí tí wọ́n bá padà fún wọn ní físà umura ọ̀pọ̀lọpọ̀ kúkú tẹ́lẹ̀ náà umura tí kúkú lọ náà wọ́n kúkú mọ̀ sákò lé torí wàhálà àwọn èèyàn nú àwẹ̀ náà ni kìí ṣe pé gbogbo wọn náà wọ́n lọ rè sí lọ́hùn wọ́n sákò lé torí wàhálà àwọn èèyàn nú àwẹ̀ wọ́n lọ mọ̀ sunú hòtẹ́ẹ̀lì wọ́n gbádùn títí tí wọ́n fi padà dé wọ́n náà lọ sí lọ ni. Was it not day before yesterday? Mo bẹ̀rẹ̀ sí ní rí àpò rẹ̀ sí tí àwọn kan rù kẹ̀tíkẹ̀tí wọ́n ru àpò rẹ̀ sí ó kọjá bẹ́ẹ̀ wọ́n ru àpò rẹ̀ sí tó pọ̀ wọ́n wá sọ pé èèyàn 3,000 was it 3 or 30,000 say 3 na be 30,000 wọ́n sọ pé ẹni yẹn o bóyá 3,000 sá àbí 30,000 ni either 3 or 30,000 mo sábà pé 3 wà bẹ́ẹ̀ bóyá wọ́n á fòdó sí lẹ́yìn àbí wọ́n fòdó sí lẹ́yìn mo sì mọ̀ pé ó ní 1,000 ni wọ́n ní ẹni yẹn o wọ́n mọ̀ kò dárúkọ ẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn èèyàn ń ru àpò rẹ̀ sí kọ̀ọ̀kan pé èèyàn 30,000 ni èèyàn 30,000 ni èèyàn 30,000 yà èèyàn 30,000 ni ló fún ní àpò rẹ̀ sí kọ̀ọ̀kan that means pé 30,000 àpò ìrẹsì ilẹ̀ nìyẹn gbé jáde ẹ jẹ́ á lọ by calculation sir by calculation ma èló ni àpò rice nsìn Idris 80 something 83 83,000
ó yá ẹ jẹ́ calculate iye tó ṣeé ṣe kẹ́ni ẹ ná. Let me have your phone. Phone. 2 million. Mo ti rí ní ṣe fúnra mi bí. 2 million. 3,000 ma kọ́. Sọmọ tó ṣiṣá. 83,000. 83,000 times. Ó ti yẹ. 30,000. Mo ń bọ̀ o. 30,000 times 83,000 is equal to 2,490,000,000. 2,490,000,000. Mo rò pé ní 2.something million. Èmi kan ìbá ṣe ni. 2.490 billion naira lẹ́ni yẹn náà kò dé dárúkọ rẹ̀. Ṣé ẹ fẹ́ tàn wá pa ni? Ta ló gbé 2.490 2,490,000,000 kalẹ̀ tí ò dẹ̀ forúkọ rẹ̀ sí ní Nàìjíríà? Ta ni? Ṣé owó yẹn tó rí yẹn ẹ jáde ọmọ fà lọ o? Ṣé owó yẹn within the map Kano ló ti rí owó yẹn? Is that money Kano money or Nigeria money? Ṣé ẹni yẹn olóṣèlú ni tí ò tí ì sọ àbí kò ní ṣòṣèlú? Ṣé bá a ṣe ń ṣiṣẹ́ tá a ṣe ń rówó yìí ilẹ̀ ẹni yẹn rí ni àbí orí lọ́nà míì? Number 1 ni pé àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ tí ìbá jẹ́ tó ṣerú ẹ̀ kó fáwọn èèyàn ló ń jẹ. God bless you. We are not here to probe you, but we are here to ask some questions. We are here to ask some questions. Ṣé èèyàn kan ni àbí group of people? Philanthropist ni wọ́n ni àbí politicians? Ṣé wọ́n ní tí wọ́n gbà lọ́wọ́ èèyàn ni àbí wọ́n ní tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run? Irú oore yẹn kì í ṣoore ọ̀fẹ́. Gbogbo ìwọ̀n tó Oriyomi Hamzat náà ṣe mi ò ń ṣoore ọ̀fẹ́. Ọlọ́run tó dá wa kì í ṣoore ọ̀fẹ́. Kò ṣoore ọ̀fẹ́ anywhere. Ayé àtọ̀run kò ṣoore ọ̀fẹ́ ńbẹ̀. Tó bá yẹ pé oore ọ̀fẹ́ wà láyé ni ìgbà tọ́lọ́run dá wa tán yóò fi wálẹ̀ ká máa lọ for free ni, kò ní pé ká sin òun. Kò ní pé ẹni tó ń bá ṣoore fún tí ó bá dúpẹ́ kò ní sọ pé òun ó gbórí yẹn lọ́wọ́ ẹ̀ padà. Kò ṣoore ọ̀fẹ́. Ìwọ ló tí ì san tó bá tí ì san o sì gbọ́dọ̀ san ni. Ọlọ́run dá wa ó ní ká máa gbé ní orí ìlànà bó ń ṣe dá wa pé a gbọ́dọ̀ kọjá ibi tó ń fi wá sí. That means pé kò tú wálẹ̀ ká máa lọ nìyẹn. We are not free. We are under his directives. Ìdí rẹ̀ tó fi sọ pé ẹni tí ò bá dúpẹ́ ó kórìíra kéèyàn má máa dúpẹ́ gan. Ó kórìíra ẹ̀ gan. Ọlọ́run kórìíra kéèyàn má máa dúpẹ́. So that means pé Ọlọ́run ó gbé títóbi fún ọpẹ́. That means you pay me back. When I do anything for you, you pay me back. Yeah, you acknowledge me. You appreciate me. You let the whole world knows I am the one that do it. That's why I sọ pé Ọlọ́run owú ni. Ìtorí pé Ọlọ́run ò fún wa lọ́fẹ̀ẹ́ ló fi kórìíra, ló jẹ́ pé ntọ́lọ́run kórìíra jù ní ayé àti ọ̀run ni kéèyàn mórogún pẹ̀lú ẹ̀. Ló fi sọ pé òun ò ní forí jìn tó bá mórogún pẹ̀lú òun. Look at that. That the honor, the accolade, the thanks that belongs to me, you now give it to someone else. After I give you life, after I guide you, after I guard you, after I provide
everything you need for you. Instead of you to come back to me, Allah, Allah ni o èmi kọ́ o. Instead of us to go back to Allah, we now see one Alfa somewhere, one Babolowo somewhere, one Babalawo somewhere. We now go to that people and say, ẹ̀yin lẹ ṣe. Ọlọ́run sì mọ̀ pé ẹni yẹn gan òkúkú lè ṣe fúnra rẹ̀, òun ló lè ṣe fẹ́ ni yẹn gan. In fact, tó bá pé yẹn gan ló fún ẹ ní nǹkan, lẹ́yìn tó bá dúpẹ́ fọ́lọ́run, tó bá dúpẹ́ fẹ́ ni yẹn tán, wà á tún dúpẹ́ fọ́lọ́run tó rán ẹni yẹn sí ẹ. Kò sóore ọ̀fẹ́. Ìbéèrè wa ni pé ẹni tó gbé àpò rẹ̀ sí 30,000 kalẹ̀, èèyàn ọwọ́ àwa èèyàn ló ti fẹ́ gba nǹkan ní àbọ̀wọ́ Ọlọ́run. Àdáni kò sí ibi tí ò ti ní right láti gba nǹkan o. Kò síbi tó ti fẹ́ gbà tí ò dá o. Tó bá jọ̀wọ́ àwọn èèyàn ló ti fẹ́ gbà, fàkátì kó gbà lọ́wọ́ wa. To whom much is given, much is expected. Tó bá sọ owó àwọn èèyàn Kano náà ló ti fẹ́ gbà, tó bá jẹ́ pé ìbò state ní wá tó fi náà tó bá ń kí gbogbo wọn ó dìbò fún, kò sí tó burú. Tó bá jẹ́ pé ìbò federal ní wá tó sì mọ̀ pé Kano ní máa gbé èèyàn wọlé, tó yẹ pé bò Kano nìkan ló nídìí kí gbogbo Kano ó tẹ̀lé, kò sí tó burú bẹ̀ táwọn yòókù ọba tẹ̀lé torí pé àwọn tó rí ló fún ní nǹkan yẹn. Ṣùgbọ́n ṣé èbó ló fún wọn ni? Àbí iléeṣẹ́ tó ń ṣe rẹsì, àbí iléeṣẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì, àbí iléeṣẹ́ tó ń ṣe noodles, àbí iléeṣẹ́ tó ń ṣe yọ̀, àbí iléeṣẹ́ tó ń ṣe flour, àbí iléeṣẹ́ tó ń ṣe sugar, we don't know. Àbí iléeṣẹ́ iléepo rọ̀bì tuntun. Àmọ́ ṣùgbọ́n àwa mọ̀ pé ó fẹ́ gba nǹkan, is either kó fẹ́ gbà lọ́wọ́ èèyàn tàbí kó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Tó bá fẹ́ gbà lọ́wọ́ èèyàn, bóyá olóṣèlú ni, bóyá ó fẹ́ gbà bò wọn lọ́la. Tó bá fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run, a jẹ́ pé ó fẹ́ kí Ọlọ́run arísìkí tí Ọlọ́run fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tó fún yẹn lásìkò tó yẹ kí wọ́n jẹ tí wọn ò lówó yẹn, ó fẹ́ kí ẹlẹ́dàá wọn, Ọlọ́run tó dá wọn, tó wá rán òun sí wọn láti bọ́ wọn ní táìmù yẹn, ó fẹ́ kí Ọlọ́run yẹn continue láti máa bless òun ni. Níbo ni mo wá ń lọ? Number 1, a fẹ́ bí léèrè pọ̀ pé bo ló ti rówó. Torí tó bá jẹ́ pé owó rẹ̀ lọ́kọ́ bá kò tó fi ṣe báhùn, kó jẹ́ pé owó wa gan ló ti jí kó tó fi ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ èèyàn kan. Millions of people ló ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n rántí aráàlú. We don't want to discourage him. Àwọn kan ní jù lọ bẹ́ẹ̀ tí wọ́n ti kó lọ sẹ́yìn odi Nàìjíríà tí wọ́n rántí àwọn èèyàn. We don't want to discourage him. But we are afraid. We are afraid because bàbá wa tó wà lórí oyè nísìn bí ọjà ṣe ń jóná kiri nílẹ̀ Yorùbá nù tó yẹ pé Kánò wọn gbowó lọ ńgbà náà. Owó wọn sì fùnà torí wọn ti wọlé ìbò báyìí. Ṣé kìí sàṣàrà wa kan ní gbowó lọ Kánò báyìí tí ń gbèrè sí lọ Kánò? Ṣé kìí ṣe ọmọ Yorùbá ní gbèrè sí lọ Kánò? Ṣé kìí sàrà wa o? Ṣé kìí sàwọn náà gangan fúnra wọn ni wọ́n tọ́jú ọkọ̀ wọn báyìí nítorí ipò tí wọ́n dì mú? Ṣé kìí ṣe owó Nàìjíríà ìlà fi ń bọ́ igun kan for political reasons best known to the people doing it, and fún àwa náà tètè wà òdì tó ju wa fọ́? We need to know. We need to ask questions. We need to know. Kí lẹ fẹ́ gbà? Kánò nìkan ni 30 bags of rice wọ́n ní wọ́n rú kẹ́tíkẹ́tì. I want to believe it's not true. I want to believe it's not true. Ṣùgbọ́n tó bá true, mo fi gbogbo ohun tí mo sọ yẹn ṣe àtẹ̀gùn wọlé ni. Ibo ni mo wá lọ gangan? Ṣé rí local government mẹ́ta ni mo ti wá. Ìyá mi àti bàbá mi wọ́n wá láti Akínyẹlé local government ní oko wa. Ni ló jẹ́ kí ní local government mẹ́ta. Ọmọ Àpàpá lágàájà bàbá Dùnmádé tó ṣàánú sóbì àti tí tó gbóúnjẹ rẹ̀ sórí àjà. Àpàpá òsùn ó mú ẹni ó sùn jẹ, àpèrọ̀rọ̀ bí ẹni ó sùn.
mọ́dúfà adémọ̀ níṣẹ̀gí máa dé sẹ́sẹ́ fún òròlú ọmọ kẹ̀ láwẹ̀ òròlú ọmọ kẹ̀ làgbárò ọ̀tún mi ò ló dẹ́kẹ́ bá ń wádẹ òsì mi ò ló bàbà ẹgbẹ̀ndínlógún ni wọ́n kó ròjé nílé mọ́dúfà adémọ̀ níṣẹ̀gí máa dé sẹ́sẹ́ fún òròlú ọmọ kẹ̀ láwẹ̀ ládé aláàfin ọ̀ládé adé aládìkún lágbàfà láàfin ọmọ àtẹ̀kúta kóró sin kún sí ọmọ ọ̀tẹ̀ gbòǹgbò ọ̀nà sómi sùúrù láwẹ̀ òròlú tó níyọ̀ tó jàtẹ́ mo lẹ́nílé mo sùn lẹ́ẹ̀kan mo lásọ ńlé mo rìn òhòrè balùwẹ̀ bàbá ìyá mi ni adégòkè àkànmú ọmọ agẹsìn dáwé ifá ọmọ atẹ́niwíjọ́ kípẹ́pẹ́ pé ọ̀rọ̀ ọmọ bá gbọ́n lẹ̀ ìyá mi ọmọ Iléṣà ni wọn mọ̀ pé oore ni ó ṣe ń wò ní síkà bóore bá di bí ìpàdé dọ̀hún o. so akínyẹlé àpàpá àti àpàpá àká àti àpàpá ọ̀dàn àpàpá àká ni ń pè lápapọ̀ òjé mọ̀ òun wà mọ́ níyà àpàpá ọ̀dàn òun wà lónà dùndú tá a bá kú òléléwòde tá a kú òǹdí òru tá a kú òléléwòde ńlá débẹ̀ ibi tí mo belong sínú lóko ní ti ìdílé ìyá ìdílé bàbá mo belong sí Ṣàgbà nìyẹn nídìílé bàbá mi Akínyẹlé ni méjèèjì wọ́ọ̀dù ló yàtọ̀. now ṣe wá rí ìgboro ọmọ àlìbàdàn nílé tí èlòkù lábìrán ìnílé ìyá mi òjé ìnílé bàbá mi mo ní local government méjì nígboro mo ní ẹyọ kan nílé èmi náà tún wá kọ́lé sí local government Ẹgbẹ́dá òdì mẹ́ta ó ti yẹ yín báwọn ọmọ Ìbàdàn ni mí tí mo bá ń sọ̀rọ̀ Ìbàdàn ló ń sọ̀rọ̀ ẹ̀bùn Ìbàdàn ni mí oríire Ìbàdàn ni mí Ọlọ́run jẹ́ kí n wáyé kò jẹ́ yọ wá mo ti ráyé wá discourse mi ń bàdàn ẹ̀fẹ́ ẹ̀kọ́ ó dùn mọ́ yín o kò dùn yín o most especially political gathering political settings. Ọ̀yọ́ state ẹ̀yin nàkómi o ṣé wọ́n ti wá fún yín ní nǹkan àwẹ̀ NASFAT ṣe ti dọ́dọ̀ yín bẹ́bẹ́ Islam wọ́n ti dọ́dọ̀ yín Ansarudeen wọ́n ti dọ́dọ̀ yín Awarudeen àwọn ni mo ní ṣe dọ́dọ̀ yín àwọn tí wọ́n bọ̀ wá bá yín lọ́la ni ọmọ ìyá yín ni ẹ dìbò fún. This is 2022. I mean, this is 2024. Approaching 2025. Politics yóò gbéra sókè tó bá ti di 2025. Àwọn tó wà nípò wọ́n gbàgbé wípé wọ́n sì wà nípò wọ́n mọ̀ sáré pé wọ́n fẹ́ ṣe mí ẹni tó bá tún lè lo tíkẹ́ẹ̀tì sí. Ẹni tí ò ní lo tíkẹ́ẹ̀tì tí tó ń lo second term lọ́wọ́ yóò máa wú ẹni tí ó fún ní tíkẹ́ẹ̀tì favourite ẹ̀ yóò fẹ́ ní bébì yóò fẹ́ kó jẹ́ pé tó ń fàkalẹ̀ wọn gbé ló ń gbà kò tí lé lọ́wọ́. Ìjà ń bọ̀ ìjà ń bọ̀ kò tí ì dé mi ò yó ṣùgbọ́n bí ọ̀pá mi nígbà tẹ́ ẹ̀ wá lẹ òwú elépo tẹ́ ẹ̀ kí betí tí ẹ̀ sì kí orí àmọ́ tẹ́ ẹ̀ kí bojú tẹ́ ẹ̀ ríran ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe gọ́vnà 2027 ẹ méjì àtàrà wà ní àní òsì àṣìṣe ló lè pé kéèyàn kan jáde 2027 ó kò wọ́n ṣe mùsùlùmí kí mùsùlùmí ó tẹ̀lé pàfẹ́ dìbò àìmọ̀ ò lè fẹ́ wádọ̀ mi o lè ti fẹ́ kọ́ fẹ́ lórí yọmí o mọ̀ wùlẹ̀ rí mi tó ọ̀bá ṣe mùsùlùmí kọ́ fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ní 2027 I'm saying that take it to anywhere. I'm entitled to my opinion, to my decision on that. Àṣìṣe ńlá ni, no matter whom you are, no matter what you are. But I'm here o, mo fẹ́ ṣe gómìnà 2027 o, mi ẹ̀ sì ṣe mùsùlùmí o. No! Àṣìṣe ńlá ni ká gbé èèyàn kan wá bá wa, ọmọ ìyá yìí ni ẹ dìbò fún o. Mùsùlùmí ni o, ní 2027, àṣìṣe ńlá ni. A fẹ́ mùsùlùmí 2027. A fẹ́ kìrìsìtẹ́nì 2027 a fẹ́ aláwo oníṣẹ̀ṣe a fẹ́ ní 2027 èèyàn kan la fẹ́ èèyàn kan la fẹ́ ta la fẹ́. We want that Muslim
tẹ́tí rẹ̀ ò di tó fẹ́ jókòó lórí àga gómìnà 2027 tó fẹ́ ṣe campaign wá bá wa tẹ́fẹ́ pè lọ́mọ ìyá wa afẹ́rí ní ìsìn kó jáde kó sọ ohun tó ń ṣe fún ọmọ ìyá rẹ̀ nínú Ramadan afẹ́rí náà apart from pé bóyá ẹ sponsor abẹ́ṣe kankan afẹ́rí ibi tẹ́ ẹ ti ń pín oúnjẹ fáwọn èèyàn nínú oṣù yìí afẹ́rí ibi tẹ́ ẹ ti ń fáwọn èèyàn lówó mo fẹ́ rí ibi tẹ́ ẹ ti ń pín oúnjẹ táwọn èèyàn wá ń gbà kẹ̀tíkẹ̀tí tí àwọn tí ò rí tí wọ́n fi ṣínú tí wọ́n ń rí ṣínú àwọn tí wọ́n ò rí tí wọ́n fi jẹ sàárì tí wọ́n ń jẹ sàárì èmi Oriyomi Hamzat fẹ́ rí I will challenge you that time Napomi o bàbá wa Kúnlé Sanni Alhaji Kúnlé Sanni this message is coming to you directly Ọlọ́run ò ní pa yín by 2027 àjọ wà ní OTM TMC gbogbo ẹ̀yin ìjọ Islam Nasfat Bebe Islam Korib Ansarudeen and Warudeen I am putting this forward, sir, sending this message to you. Ẹnikẹ́ni tá a bá rí sí bébí ṣe ń pàlú tó Kristẹni sì wá sórí prógráàmù mi ó sì rí gbàǹgbàwẹ̀ lọ́wọ́ owó ní há tẹ́lẹ̀ ó sì lóhun ò ní há owó oúnjẹ làwọn èèyàn wá gbà lónìí ó sì ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ní káwọn oúnjẹ ló wọ́n àfẹ́yàn 300 lónìí kódà ó ti náwó lónìí ẹ̀dẹ̀ wà nílùú èyí tí ṣèjọba lọ́wọ́ wà nínú yín o èyí tí ò ṣe tó fẹ́ bẹ̀rẹ̀ wà nínú yín o yóò wá di 2026 ìwà máa rí àwọn NGO tẹ́pẹ́ ọ̀pá àwọn NGO kan kíní kan foundation kíní gbogbo foundation yìí ni ó crash dànù kíní kan foundation are you blind are you deaf ṣe ẹ rí bí gbòòrò ṣe rí ni ẹ ráwọn ọmọ ìyá yín bó ṣe ń gbàwẹ̀ ni ẹ ráwọn ọmọ ìyá yín bí yóò bá ṣọ́ra nínú àwẹ̀ yìí yóò fẹ́ fi àràmù jẹ sàárì yóò fẹ́ fi àràmù sínú fa. They don't know where the food comes from. They are looking for food anywhere they see it. They don't question again. Àwọn èèyàn ṣàfọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ṣàfọ̀ mọ́ tí wọ́n jẹ mọ́. Wọ́n ṣàfọ̀ mẹ́ẹ̀mọ́ gbogbo tẹ́rì náà jẹ ẹ̀wà rẹ̀ mọ́ bọ́rí. Físà umura ni wọ́n ti fún wọn yìí. Tí wọ́n bá padà fún wọn ní físà umura ọ̀pọ̀lọpọ̀ kúkú tẹ́lẹ̀ náà umura tí kúkú lọ náà wọ́n kúkú mọ̀ sákùn òǹlé torí wàhálà àwọn èèyàn nú àwẹ̀ náà ni kì í ṣe pé gbogbo wọn náà wọ́n lọ rè sí lọ́hùn wọ́n sákùn òǹlé torí wàhálà àwọn èèyàn nú àwẹ̀ wọ́n lọ mọ́ sunú hòtẹ́ẹ̀lì wọ́n gbádùn títí tí wọ́n fi padà dé wọ́n náà lọ sí lọ́ọ̀ ni ṣùgbọ́n èèyàn ọ̀ka wa ibi tó bá kálukú ọlọ́run ọ̀dà kálukú lóhùn béèyàn sùn lẹ́ẹ̀ náà bọ́lọ́ bá fẹ́ dá lóhùn yóò dá lóhùn. But if truly our vote will count in 2027 Oriyomi Hamzat wàláhì mo búra pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó ní ẹ̀mí mi tí ó gbàǹjọ́ tó bá wù wàláhì mi ń ṣolóṣèlú wàláhì mi ń ṣolóṣèlú wàláhì mi ń ṣolóṣèlú. jẹ́ kí n mọ̀ wọ́n náà sìn ẹni tí mo mọ̀ tí mo tẹ̀lé èmi àti ẹ̀ la ní kọ́ńtrákìtì tá a ní náà ò sì ju wípé n ó ṣe dáadáa fún ìlú mo sì tẹ̀lé torí pé ó ń yọjú ṣáájú àkókò ìbò àti ń rí kíbò tó náà lọ́jẹ́ ń tẹ̀lé n ò sì rẹ́nìkan nínú àwọn tó tẹ̀lé ní ìsìn tí mo lè pé wọ́n tẹ̀lé tí wọ́n tẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ n ò rẹ́nìkan nínú gbogbo ẹ̀ tó tẹ̀lé pé ókè o bí Ṣèyí Mákindé ṣe ń ṣe eléyìí náà ó ṣe jẹ́ ń tẹ̀lé o n ò rẹ́nìkan àfi wọ́n máa bínú orí wọ́n máa bínú ẹni ó fún wọn lóúnjẹ jẹ ẹni ó forí ṣe fọrùn ṣe tí gómìnà fi wọlé tí gómìnà fi wá fà wọn sípò tí wọ́n fi ń jẹun nípò rẹ̀ àfi wọ́n máa bínú ẹ̀ bí aláfiṣe
ẹni ó sì dalẹ̀ ò ní dalẹ̀, ẹni tó bá fẹ́ dalẹ̀ ò ní dalẹ̀. Take my word around, give it to anybody. Oriyomi Hamzat ni mo ń jẹ́. Olówó ṣebí tó ń là ń ná, òrìṣà tí gbé ọ̀lẹ òsì, iṣẹ́ apá ẹni ní gbé ni. Ó mọ̀ dáa fẹ́ ni asúnmọ́ tó dáa fún tí dídá fún rẹ̀ ọ tí ó ràn wá. Wọ́n ní abólówó ṣe. Ẹ wò mọ̀ jẹ́ ń pòwe púpọ̀ kankan. I am not angry, but I am hot. I am feeling bad. I am not happy. Majority of the percentage of Muslim in Oyo State, if not more, is up to 70%. If not more, during the election, ọmọ ìyá yín ni, ọmọ ìyá yín ni, ọmọ ìyá yín ni, ọmọ ìyá òṣìwò láàrí nígbà tẹ́bí ń pọ̀ ọmọ ìyá rẹ̀ tó yẹ pé gbà tí election bá dé nìkan lọ́mọ náà ti pọ̀ ọdọ́ ọmọ ìyá wo ni ọmú ìyá yín ti kan gbà náà, ọmú ìyá yín kan, ọmú ìyá yín kan. Come out and do something. Ní ọbẹ̀ yín, you may not do it through Oriyomi Hamzat. You may not do it through Oriyomi Hamzat. You're fine. You don't like me. You don't like my face. You don't like my style. That's your own problem. I do not beg for your likeness. I don't care. Do something for the masses. People are hungry. Ebi ń pa àwọn èèyàn. Ebi ń pa àwọn èèyàn. Stop the pretense. Don't tell me you don't know. Whatever you might have distributed before now is for your political people. Àwọn olóṣèlú ẹgbẹ́ yín lọ́lọ́ kó nǹkan fún. Come out to the masses. Ṣé ìbò olóṣèlú ẹgbẹ́ yín nìkan ló nídìí? Ṣé ìbò olóṣèlú ẹgbẹ́ yín nìkan ló nídìí? Gbogbo ẹ̀yin ìmáàmù náà tẹ́ bọ́ sórí mímbà nígbà náà tẹ́ mọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá. Can't you go and meet your ọmọ ìyá now? Bàbá wa Kúnlé Sàní, I'm calling you out. Go and call your ọmọ ìyá. Let them do something. Kò sábúrú nínú nǹkan tẹ́ ń ṣe pé ọmọ ìyá wa fine. Ọlọ́run san yín lẹ́san rẹ̀ bàbá wa Kúnlé Sàní ẹ̀gúnlé ayọ̀ ayé yóò ní bàjẹ́ ojú yóò ní bàjẹ́ ẹ̀yin yín náà sì ní bàjẹ́ ẹ mú délé gbogbo tẹ́ ń ṣe yìí nítorí ẹ̀sìn ẹ mú délé kò ní kú dẹ̀dẹ̀ tẹ́ lọ bọ́lọ́hún kẹ́ ẹ̀sìn náà lẹ́gbẹ̀ẹ́ lọ bọ́lọ́hún. Kúnlé Sàní bàbá wa Kúnlé Sàní Alhaji Kúnlé Sàní Sheikh Kúnlé Sàní, please sir, call your people. Don't bring them to us. If you cannot bring them to us now, don't bring them to us during election. If they cannot listen to you now, they must not listen to you during election. And if they listen to you, we will not listen to you during election, sir. And jẹ ìftáàrù káàkiri, jẹ ìftáàrù tilẹ̀kùn mọ́rí kó àwọn ẹgbẹ́ wa, àwọn èèyàn bí wa, àwọn tágàmọ́ sàwádà, àwọn tí wọ́n ti yó mọ́ fún wọn ní ìftáàrù jẹ. Enough of that. Enough of that. Ẹ ń jẹ dínà ẹ lẹ́ ń jẹ ìftáàrù. Ẹ ṣe pàtí náà ní ara yẹn ń jẹ dínà ẹ ń discuss contract ẹ lẹ́ ń jẹ ìftáàrù. Give people food. People are hungry. Your brothers and sisters are hungry. They cannot have better food. They are eating haram. Some people are eating haram. They cannot differentiate between the right and wrong, what to eat and what not to eat again. The situation is tensed. No food for them to eat. We cannot concentrate, even during prayer, because we are thinking of what to eat during sahur. So, our tarawih, we cannot concentrate. Our daily prayer, we cannot concentrate because we don't have the assurance of what to eat to break our fast. Come out. The money you want to spend that time, oh yeah, bring it out. Bring it out. Come and spend it now. Come and spend it now. Oriyomi Hamzat lórúkọ mi. No apology. If you are angry with this, please keep increasing your anger. I will not apologize. If anybody wants to fight with me on this, please start the fight. Assalamu alaikum.